الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد. أدا وقفوا الله أترى عليكم إكاتي قفوا أسواجوا النبي محمد صلى الله عليه وسلم. أترى عليكم يونو رفان وصحابي النبي àti gbogbo mùmìnì tí ó dúró ti ẹ̀sìn Ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ títí di ọjọ́ ẹ̀san. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba, akíra wa wípé ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tí ó máa jẹ́ kókó ìbánisọ̀rọ̀ wa níbi ìjókòó ti tòní, òun náà ni ashratu sa'a. Èyí tí ó túmọ̀ sí àwọn àmì, àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ wípé ọjọ́ ìkẹyìn ó ń súnmọ́ àbí ó tó. Bàbá kíyèsí a rí wípé oríṣiríṣi nǹkan là máa ń gbọ́ nípa wípé ayé ó parẹ́ ni àbí ayé ti fẹ́ parẹ́ ni àbí ìjọ́ kan ni ó parẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí oníkálukú sì ń sọ ọ̀rọ̀ níbàámu sí nǹkan tí ó nígbàgbọ́ sí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí, gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ títí wa, nǹkan tí Al-Qur'ani jẹ́ kó yé wa nípa ọjọ́ ìkẹyìn ni wípé àkọ́kọ́, as-sa'atu ilmun aw 'alamun min a'lamil ghaib. ọjọ́ ìkẹyìn àsìkò kan ni, nǹkan kan ni tó ṣe wípé ó ní ń ṣe pẹ̀lú ìmọ̀ ìkọ̀kọ̀ tẹ́nìkan kan ò lè mọ̀ àyàfi Ọlọ́run ọba tó dá ayé tó dá ọ̀run, èyí tí ń sì ń ṣe ètò àwọn méjèèjì àti gbogbo nǹkan tó wà nínú rẹ̀. Ọlọ́run ọba ń sọ fún anú Al-Qur'ani wípé fahal yanzuruna illa as-sa'ata an ta'tiyahum baghtah faqad jaa'a ashratuha fa anna lahum idha ja'athum dhikrahum. Al-Qur'an suratu Muhammad, sura Muhammadu yìí ni pé Al-Qur'ani sura 47 aya 18 yìí ni aya ẹlẹ́ẹ̀kejìdínlógún. Ọlọ́run sọ fún wa níbẹ̀ yìí pé fahal yanzuruna illa sa'a. Ǹjẹ́ àwọn èèyàn ń retí nǹkan kan, mùmìnì wọn ni àtẹni tí ì ṣe mùmìnì nínú wọn, tayọ kí ọjọ́ ìkẹyìn, wákàtí ìkẹyìn kó dé wá bá wọn. fahal yanzuruna illa as-sa'ata an ta'tiyahum baghtah. ọjọ́ ìkẹyìn sì ní òjijì ní òde. faqad jaa'a ashratuha. ṣùgbọ́n o síbẹ̀síbẹ̀ àwọn àmì, àwọn àpẹẹrẹ tá a fi máa mọ títọ́ àsìkò yìí, tá a fi máa mọ dídé rẹ̀, ó ti ń dé wá bá àwọn ọmọ ìdè nìyẹn. fa anna lahum idha ja'athum dhikrahum. bó o wá ní ìpalẹ̀mọ́ wọn, bó o ní ìṣesí wọn, kí ni ìgbáradì kalẹ̀ wọn fún àsìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. suratu Muhammadu yìí sura 48 verse 18, sura 47 sorry verse 8 òní léyìn. ẹ jẹ́ ká tún lọ wo sura míì nínú Al-Qur'an. suratul A'raf yìí ni sura ẹlẹ́ẹ̀keje tí í ṣe verse 187. Ọlọ́run tó ń sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ó wí fún wípé ní yas'alunaka 'ani s-sa'ati ayyana mursaha. ìrẹ́ ń ṣe Ọlọ́run ọba, wọ́n máa wá bí ọ nípa ọjọ́ kẹyìn, ń gbà ó gan ni ó dé. qul, ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam, máa wí fún wọn wípé ní innama ilmuha 'inda rabbi.
sọ fún wọn wípé ìmọ̀ ọjọ́ ìkẹyìn yìí Ọlọ́run ọba mi tó dá ayé tó dá ọ̀run tó dẹ́nì kọ̀ọ̀kan wa ló mọ̀ la yujalliha liwaqtiha illa hu ẹnìkan kan kò lè pé kí àsìkò yìí ó ṣẹlẹ̀ àyàfi Ọlọ́run ọba tó ní àsìkò náà. Ọlọ́run tó ń bá lọ wípé ní thaqulati fi samawati wal ard àsìkò yìí ó wúwo nǹkan àdẹ́rùbani ni fáwọn tí ń bẹ ní sámà kódà àtàwọn tí ń bẹ nínú ilẹ̀ náà. Ọlọ́run tún ní yas'alunaka thaqulati fi samawati wal ard la ta'tikum illa baghta àsìkò náà sẹ́ ó wúwo ó káyà fáwọn tí ń bẹ ní sámà àtàwọn tí ń bẹ nínú ilẹ̀ la ta'tikum illa baghta kò sì ní wá bẹ́nì kọ̀ọ̀kan àyàfi lójijì nígbà tí ò ní tàn mọ́ nígbà tí ò ràn kàn. Ìgbà náà ni as-sa'atu ta'tini wa ta'tika wa ta'ti kulla wahidin min khalq. Àsìkò yìí yóò sì wá bẹ́nì kọ̀ọ̀kan wa lásìkò téèyàn ràn kàn òun náà ni. Ọlọ́run tó ń bá lọ ní pé ní yas'alunaka ka'annaka hafiyyun anha. Ọlọ́run bá òjíṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ wípé àní wọ́n mọ̀ wá béèrè oúnṣẹ́ Ọlọ́run ọba ka'annaka hafiyyun anha gẹ́gẹ́ bíi pé ìwọ gangan lọ tiẹ̀ wá dá àsìkò náà gẹ́gẹ́ bíi wípé ìwọ lọ mọ ìgbà tásìkò náà ó dé gẹ́gẹ́ bíi pé ìwọ lọ lè mú àsìkò náà ṣẹlẹ̀. Ìtumọ̀ ni pé bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan yóò ṣe lọ́wọ́ rẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Àsìkò dídá rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀, ńgbà òní ó wà kò sí lọ́wọ́ rẹ̀, ńgbà òní ó ṣẹlẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀, ìwọ gan ò lè sọ ìrẹ́ oṣù Ọlọ́run ọba. Ọlọ́run wa ń sọ fún Ànábì pé kó fún wọn lésì qul innama ilmuha inda Allah àníṣẹ́ ìmọ̀ ọjọ́ ìkẹyìn ńgbà òní ó dé Ọlọ́run ọba nìkan ló mọ̀, ẹ̀dá kankan ò mọ̀, ẹnìkan ò sì lè predict wípé gbà tí ó ṣẹlẹ̀ ní rárá yìí kò sínú àwọn ẹ̀dá èèyàn. Ó wà nínú àwọn ìran ìmọ̀ tọ́lọ́run ọba fi ṣe ọlá lọ́dọ̀ ara rẹ̀ tí ó sì fẹ́ nìkan kan mọ̀. Ọlọ́run ní qul innama ilmuha inda Allah walakinna akthara an-nasi la ya'lamun. Ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ̀ wípé bí ọ̀rọ̀ àsìkò ọjọ́ ìkẹyìn bó ṣe rí nì la ta'tikum illa baghta òjijì ni ó dé wá báyìí la ya'lamuha illa Allah ẹnìkan kan ò máa fi Ọlọ́run ọba. Gẹ́gẹ́ bí mùsùlùmí, gẹ́gẹ́ bí ẹ̀dá Ọlọ́run ọba, gẹ́gẹ́ bí ẹrú Ọlọ́run tó mọ̀ wípé ẹnìkan ló dáhùn òun ó sì lọ lè jábọ̀ fún ẹni tó dáhùn. Kí ni àǹfààní tá a fẹ́ rí látara as-sa'atu wa ashratu as-sa'a ọjọ́ ìkẹyìn àti àwọn àpèjúwe ọjọ́ ìkẹyìn? Ṣé tá a bá gbọ́ wípé ọjọ́ ìkẹyìn ọjọ́ gbèǹde ti ń súnmọ́ kí ni ká ṣe? Sáà máa sá káàkiri ni a máa wá lọlé àwọn ẹrú Ọlọ́run ọba ni a máa wá lè ṣe gbẹ́kúdè ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Rárá o, gbẹ́kúdè kankan ò ràn béèyàn bá ṣe gbẹ́kúdè òun náà ló gbé nǹkan ẹ̀ padà. Àmọ́ tí Kùránì fẹ́ kó yé wa tá a sì gbọ́dọ̀ mọ̀ ní wípé a máa prepare kalẹ̀, a máa múra kalẹ̀, a máa pami kalẹ̀ dòǹgbẹ ní kó tó dé. Kọ́jọ́ yìí ó tó dé kí n là á ṣe kalẹ̀ tó pé tó bá tiẹ̀ wá dé yóò ka iṣẹ́ dáadáa mọ́ wa lọ́wọ́. Gẹ́gẹ́ bí àdúrà bàbá wa tá máa ń ṣe níjọ́ wípé ní Ọlọ́run kó jẹ́ kí iṣẹ́ ó ká, Ọlọ́run kó jẹ́ kí kó káṣẹ́ dáadáa mọ́ wa lọ́wọ́. Àdúrà yìí ṣe pàtàkì púpọ̀ tí ń túmọ̀ sí pé gbogbo ìgbà tọ́lọ́ọ̀bá ni kó yá àní ká wà lórí dáadáa, torí pé wà lórí dáadáa náà ni ìgúnlẹ̀ ayọ̀. Gẹ́gẹ́ bí àdúrà wọn wípé ní arúure Ọlọ́run já sọ rí ọjọ́ àlùkìyámọ̀ ọjọ́ ọjà ni ọjọ́ àlùkìyámọ̀ gan wà láàmọ̀ yìí. Báwa kúkú ti mọ ọjọ́ ọjà wípé níjọ́ 5 níjọ́ 4 ni gbogbo oníkálukú ni ó máa kó nǹkan tó bá níjọ́ tí ó lọ tà lọ́jà. Àmọ́ ọjọ́ yìí là wá mọ̀ ló fi jẹ́ pé ní kí láǹfààní tá a fẹ́ ṣe nípa ká máa rí àwọn ashratu saa àwọn àmì rẹ̀. Àwọn àmì yìí pín sí méjì. Àwọn kan ń bẹ tó ṣe wípé ní sughra ni wa hiya tasbiqu as-sa'ata bi azminati mutatawila wa qad takunu min qabil al-a'dad. Àwọn kéékèèké àwọn àmì kéékèèké kan bẹ tó ṣe wípé ní yóò kọ́kọ́ wá yóò sì ṣáájú ọjọ́ al-qiyamah ọjọ́ ọjà ní èyí táwọn bàbá wa máa ń wí yóò ṣáájú rẹ̀ fún àwọn ọjọ́ kánrin ọjọ́ tó ti pẹ́ òun náà ni.
àwọn ó sì lè jẹ́ lára àwọn nǹkan tá a bá sábà tá àti ẹ̀ ní fura wípé àmì ni àwọn kéékèèké nu àwọn sì máa ń ṣẹlẹ̀ ó pọ̀ lọ́jàrá. àwọn kan wá ń bẹ tó sọ wípé ní àmì ńláńlá ni báwọn bá ti ń ṣẹlẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé ẹ máa múra kalẹ̀. àpèjúwe kó lè bá tètè yé gbogbo wa ẹ jẹ́ ká mú àpèjúwe méjì náà àpèjúwe tó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀. a rí i pé ọmọ iléèwé tí ń lọ skul gbogbo alamọ̀ wípé ẹni tó bá wọlé ìwé kó tó lè promote kó tó lè yege pegede láti ìpele kan sí ìpele tí tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ yóò ṣèdánwò. ìyí ti kọ́kọ́ dájú wípé ní ìdánwò ń bẹ ńgbà wo ní ìdánwò yóò wá jẹ́ Allahu a'lam Ọlọ́run ọba nìkan ló mọ̀ àtàwọn tí wọ́n tó ń ṣètò náà. àmọ́ nígbà míì máa ń bẹ àwọn elétò gan wọn lè ṣètò pé àsìkò táwọn ó ṣèdánwò ní kí nǹkan mi ò tó dé kí ni wọ́n má ṣe ṣe mọ́. àmọ́ máa lè mọ̀ pé ní ìdánwò ń bẹ yóò mọ wá rí àwọn àmì kọ̀ọ̀kan níjọ́ tá bá ti lè parí registration pọ́n gbà sí school àmì àkọ́kọ́ nù àmì àkọ́kọ́ ní fúra. tó bá wá jẹ ẹlẹ́ẹ̀kejì tá rí wípé ní wọ́n ti ń parí sílábọ̀sì lọ díẹ̀díẹ̀ wọ́n ti ń ṣe sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló kó máa yí pé náà ìdánwò ń dé nù. ìtumọ̀ ẹni pé máa gbáradì o gbogbo ọjọ́ kíjọ́ tí ìdánwò bá dé kó má bọ́ lójijì. abẹ́ni tó máa yí pé ní wọ́n apply ó kọ ìwé béèrè fún admission ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga gbogbo alálàmọ́ oríṣiríṣi ìdánwò tí wọ́n máa ń ṣe ńgbò ni ó ṣe kò mọ̀ ńgbò yunifásitì ó ní ká wá ṣe ìdánwò títí wọn náà kò mọ̀ àmọ́ sábà wípé ní ìdánwò ń bọ̀ kí ni ó máa ṣe ní tí wọ́n ṣe ni pé yóò máa gbáradì yóò máa kàwé kalẹ̀. àpèjúwe tabala ẹ̀kọ́ nù. ẹ jẹ́ ká wá tún mú àpèjúwe ti àdámọ́wá tí yóò tún lè bu wa náà. á rí pé àwọn ìyá wa àwọn màmá wa gbogbo aláboyún kọ́lọ̀ kó jí kí ọmọ rí níjọ́ tí tọkọtaya bá ti lè sun ọmọ ẹ mọ̀ wípé ní asharatul wilada yìí ni pé àwọn àmì wípé ọjọ́ ìkúnlẹ̀ ń súnmọ́ tí ó ti bẹ̀rẹ̀ náà nù àmọ́ alẹ́ má ti fura. bí ọjọ́ bá wá ṣe ń gorí ọjọ́ tí ń gorí ọjọ́ bẹ́ẹ̀ náà ni àwọn àmì yìí ni ó máa hàn sí wa sí títí tí ó fi wá dé wípé èyí tí wọ́n ń pè ní ma olùwìláàdà àbí ma oníyẹ́sìbí kò olùwìláàdà àwọn omi tí máa ń ṣáájú ìbímọ táwọn ń pè ní omi alọ́dọ̀ wa. a rí pé lára àwọn àmì náà lélẹ́yìí náà wà oríṣiríṣi sí ni ó lè yàtọ̀ látara ẹnìkan sẹ́nìkejì ṣùgbọ́n nǹkan tí gbogbo ẹ̀ ń wí fún wa náà ni wípé àsìkò ìbímọ ti ń tó a máa wá múra kalẹ̀ preparation ó máa lọ títí tọ́lọ́ òfin ni wípé alhamdulillah asọ̀láyọ̀. àwọn ẹ̀kọ́ tí Islam fẹ́ kárí látara wípé ń ṣàlàyé ashratu sáà fún wa ní àwọn àmì àti nǹkan tá a máa rí wípé ọjọ́ àlùkìyámà ọjọ́ ọjà ní táwọn bàbá wa máa ń sọ fún wa ìpè tí ń súnmọ́ kì í ṣe wípé ní ká máa wá sákàkiri àbí Ọlọ́run bá níwọ̀n kan ṣó rẹ̀ kó fún wa ní iṣẹ́ rí ṣe àròrè kọ́lọ̀ kó jí ká sọ rè ọlá kan ṣọ Ọlọ́run ọba la hawla wala quwwata illa billah subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي